àwọn ọmọdé mẹ́ta tí wọ́n pàdánù ẹ̀mí wọn wọ̀nyí nílùú Nnewi ló ti ṣẹlẹ̀ nígboro ìpínlẹ̀ Anambra. Yorùbá Gidi TV. ènìyàn lóró ilé ayé èèyàn mọ̀ṣòro ìkúnlẹ̀ abiyamọ o ìyá ọlọ́mọ mẹ́ta kan rèé o. Chikazo Ogochukwu Ejeze ó lọ ṣèdánwò nílé ẹ̀kọ́ mọ̀ ni ìgbà tí yóò fi padà dénú ilé àwọn ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta, ọkùnrin kan ọmọ ọdún mẹ́ta, obìnrin ọmọ ọdún méje, obìnrin kan tó kù ọmọ ọdún mẹ́sàn-án. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ òkú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ló bá nínú deep freezer láìṣe òkú èkó. àtọkọ àtìyàwó wọ́n fi gbé ta, wọ́n pariwo tò sí iléeṣẹ́ ọlọ́pàá láti ṣe ìwádìí débi kùnkùndùn. àṣé èèyàn lólè. ilé-ẹjọ́ ní kí wọ́n sọ Mustapha Muhammed sínú ẹ̀wọ̀n lórí ẹ̀sùn wípé ó fi ọgbọ́n lu Ibrahim Maina ní jìbìtì owó tó tó mílíọ̀nù lọ́nà mẹ́rìnlélógóje náírà $144 million nídìí wípé ó fẹ́ ta tíkẹ́ẹ̀tì àti ìwé ìrìnnà sókè òkun fún ètò hajj lọ́dún 2024. àjọ EFCC wọ́n fi kélé ọba gbé o. ilé-ẹjọ́ ní kí wọ́n fi sínú ìhámọ́ títí tí ìgbésẹ̀ yóò fi wáyé lórí ọ̀nà tí ilé-ẹjọ́ yóò gbà láti gba onídùúró rẹ̀. Yorùbá Gidi TV. ọmọ láfẹ́ ayé kórí jẹ́ kí ọmọ ṣe lédè lẹ́yìn gbogbo àwọn bímọbímọ ni o. Kédùmàrè kó bá wo àwọn ọmọ wa torí pé ọmọ ní ìní Olúwa, ọmọ bíbí sì ní èrè rẹ̀ gẹ́gẹ́ bí ọfà ti rí lọ́wọ́ alágbára bẹ́ẹ̀ náà ni àwọn ọmọdé rí. ká ní abilékọ Chikazo Ogochukwu Ejeze ó mọ̀ ní wípé àwọn ọmọ kéékèèké mẹ́ta tí òun bí lọ́mọ yóò dèrò ọ̀run ọ̀sán gan lọ́jọ́ kan ṣoṣo ni bóyá ìbá ti lọ sí ilé ẹ̀kọ́ láti lọ ṣe ìdánwò tó lọ ṣe. ìyá ọlọ́mọ mẹ́ta ọ̀hún ó lọ ṣe ìdánwò ni ṣùgbọ́n nígbà tí yóò fi padà dé àwọn ògo wẹrẹ mẹ́tẹ̀ẹ̀ta tí Elédùà fi jíǹkí rẹ̀ inú ẹ̀rọ amúǹkantutù eyín deep freezer eléyìí tó jẹ́ àrágbáyàmúyàmù kan tí wọ́n ń lò nínú ilé. inú ẹ̀rọ amóhuntutù yìí òkú àwọn ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ibẹ̀ ló bá o. ó fẹ̀yìn lélẹ̀, ó dákú rangbọ̀dàn, ó fi gbé ta, ó bú sẹ́kún, òkìkí sì kàn káàkiri àdúgbò. gẹ́gẹ́ bí ròyìn bó ṣe gbé ọ̀kan nínú wọn ó jẹ́ ọmọbìnrin ọmọ ọdún mẹ́sàn-án, òun ní àgbà. èyí tó pọ́wọ́lé ó jẹ́ ọmọ ọdún méje nígbàtí àbígbẹ̀yìn sì jẹ́ ọkùnrin ọmọ ọdún mẹ́ta péré. ìgbàgbọ́ abilékọ Ogochukwu Ejeze ni wípé ńṣe ni àwọn ọmọdé ọ̀hún wọ́n ṣe lọ sí ilé kejì tàbí kí wọ́n wà láàrin àdúgbò níbi tó ti máa ń ṣeré. ṣùgbọ́n nígbà tó retí wọn títí tó ti ń di ọwọ́ alẹ́ tí ò rí kankan nínú àwọn ọmọ ọ̀hún ló bá pariwo wípé òun ò rí àwọn ọmọ o. àkókò ọ̀hún ó ti di ọwọ́ ìrọ̀lẹ́. ibẹ̀ ni ìpayà ti mú tó sì bẹ̀rẹ̀ sí ní máa lọ káàkiri láti ilé sí ilé àti àdúgbò sí àdúgbò pẹ̀lú àfojúsùn láti rí àwọn ọmọ yìí bóyá wọ́n wà nítòsí àbí wọ́n ṣe lọ jìnnà ni. ó lọ sí gbogbo ibi táwọn ọmọ ọ̀hún ti máa ń lọ láti lọ ṣeré ṣùgbọ́n kò rí ọ̀kánkán nínú wọn níbẹ̀. bẹ́ẹ̀ ni ó gbìyànjú títí ṣùgbọ́n kò rí ọ̀kánkán nínú wọn. síwájú sí i ó gbìyànjú láti lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ baálé rẹ̀ tí ó jìnnà sí ilé ọ̀dọ̀ wọn ṣùgbọ́n nígbà tó débẹ̀ náà pàbó ní gbogbo ẹ̀ tún já sí torí pé ń ṣe ni obìnrin tó lọ bá níbẹ̀ sọ pé òun ò rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta o ní ọjọ́ ọ̀hún àti pé àwọn ọmọ tó ń gan òun ò sí nítòsí. wàyí o lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà ní ọ̀kan lára àwọn aládùúgbò sọ fún wípé òun rí ẹnìkan o, èyí ọkùnrin kan ní ọwọ́ àárọ̀ sí ọwọ́ ọ̀sán. ọkùnrin ọ̀hún ó lọ wọnú létí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún débi wípé ọ̀kan nínú àwọn ọmọdébìnrin náà ó jáde ní tiẹ̀ ó lọ ra nǹkan níta ó sì tún padà wọnú ilé. eléyìí tó mú kí abilékọ Ogochukwu Ejeze kí ó túnbọ̀ páyà sí i
ibi tí ó ti ti ara bọ wíwá àwọn ọmọdé wọ̀nyí rèé o. Àmọ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà, ìgbìyànjú, ẹkún àti ariwo àti ìrànlọ́wọ́ àwọn ará àdúgbò, wọ́n padà kẹ́fìn àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún nínú deep freezer níbi tí wọ́n kó wọn sí, láìsí panla tàbí ẹja lánàá tàbí tọ́kì. Gẹ́gẹ́ bí ìròyìn bó ṣe gbé, inú ìbànújẹ́ àti ẹ̀dùn ọkàn ní tọkọ-tìyàwó ni wọ́n wà tó fi bá àwọn oníròyìn sọ̀rọ̀ nígbà tí wọ́n jẹ́ kó di mímọ̀ wípé bàtà àwọn ọmọdé mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún tó fọ́n káàkiri nínú ilé àti nínú yàrá ni àwọn tí ń wò wípé ṣé kìí ṣe pé nǹkan burúkú wá ti ṣẹlẹ̀ sí wọn ni àbí báwo, pẹ̀lú àfikún pé gbaragada àti pé gbayau ni wọ́n ṣí ilẹ̀kùn náà sílẹ̀, léyìí tó túmọ̀ sí pé ó ṣeé ṣe o kí nǹkan kó ti ṣẹlẹ̀ sí àwọn ọmọ ọ̀hún, nígbà tí ó tún fojú hàn wípé ìwọ̀nba àwọn ará ilé ló ṣeé ṣe kí wọ́n wà nítòsí lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀, léyìí tó túmọ̀ sí pé yóò nira díẹ̀ láti mọ̀ ní pàtó ọ̀nà tí àwọn ọmọdé mẹ́tẹ̀ẹ̀ta náà gbà dénú deep freezer. Wàyí o, yàtọ̀ sí ìyá tó bí onílé tí tọkọ-tìyàwó ọ̀hún tí wọ́n ń gbé tó ṣeé ṣe kó wà nítòsí lásìkò tíṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀, àti àwọn tí ó tún ṣeé ṣe kí wọ́n wà nínú lásìkò náà ni àwọn akẹ́kọ̀ọ́ onímọ̀ ìṣègùn, ṣùgbọ́n tí tọkọ-tìyàwó ọ̀hún sọ wípé àwọn ò rò wípé àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ìṣègùn òyìnbó ọ̀hún wọ́n lè sọ̀rọ̀fẹ́ aṣọ bẹ́ẹ̀ sọ̀rọ̀. Wàyí o, ìyàwó àtọkọ wọ́n ti wà nínú ìbànújẹ́ báyìí nídìí wípé àwọn ọmọ wọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n pàdánù wọn lọ́jọ́ kan ṣoṣo, wọ́n sì bá òkú wọn nínú ẹ̀rọ amómitutù tí í ṣe deep freezer eléyìí tí wọ́n ń lò nínú ilé. Gẹ́gẹ́ bí ìròyìn bí ó ṣe gbé, iléeṣẹ́ ọlọ́pàá ó ti bẹ̀rẹ̀ ìwádìí ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ lójúnà àti ṣe àwárí àwọn ohun tó ṣokùnfà gan ní pàtó tí àwọn ọmọ náà fi di òkú, débi wípé inú ẹ̀rọ amómitutù deep freezer ni wọ́n ti bá òkú àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Nínú ìròyìn míì tó tún fẹ́ fara pẹ́, eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn, àwọn àgbà bọ̀ wọ́n ní ọjọ́ gbogbo ní tó le, àmọ́ ọjọ́ kan ní tó lóhun. Ẹni tó bá mọ nǹkan jí tàbí tó mọ̀nà gbà láti fi nǹkan oníǹkan pamọ́, kó yára rántí pé àwọn kan wà tó jẹ́ pé wọ́n mọ̀ wá dáadáa ju ẹni tó jí nǹkan tàbí fi pamọ́ lọ. Ìwà àjẹkúdórógbó, ojú kò kúrò àti ìwà àjẹfigẹ̀sọlẹ̀ bí adìẹ àbọ́pa, ó mọ̀ ṣe bẹ́ẹ̀ ó ti dá agbádá dá bùbá sọ́run àwọn kan nílẹ̀ Nàìjíríà lójúmọ́ tó mọ́ lónìí. Àwọn èèyàn wọ̀nyí ó sì fojú hàn wípé wọn ò lọ́rọ̀ gbọ́ o láti jẹ̀yìn lẹ́yìn ìwà àjẹyìrá àti àjẹfikìngbẹ̀yà sọlẹ̀. Lóòótọ́ ìjọba tó wà lóde wọ́n ń gbìyànjú láti mú kí gbogbo ohun tí ó bá ní ṣe pẹ̀lú ìwà àjẹbánu nílẹ̀ yìí kó dìtàn kó sì rí òkun gbàgbé, ṣùgbọ́n kò fojú hàn wípé àwọn bí ilẹ̀ Nàìjíríà kan wọ́n tilẹ̀ ṣetán o láti gbọ́, torí pé ẹ̀yìn etí wọn ní gbogbo rẹ̀ ló ń gbà lọ, nídìí pé wọ́n ti gé etí tiwọn lọ, wọn ò sì lọ́rọ̀ gbọ́, torí pé kàkà kó sàn lára ìyà àjẹlẹ̀ Nàìjíríà nígbọnnu gbígbé ogun ti ìwà àjẹbánu àti ètò ìṣúná ń ṣe ló tún peléke sí o, léyìí tó túmọ̀ sí pé jíjí owó ìjọba tàbí ti àwọn aráàlú ó ti di bárakú tàbí mọ́líkì sọ́run àwọn alájẹbọ́kọ̀ ọmọ bíbí ilẹ̀ Nàìjíríà kan, débi wípé àbíkú wọn ń ṣe ló ń ṣojoojúmọ́ sọ àjọ EFCC di olóògùn èké. Àwọn èèyàn wa yìí wọn ò sì lọ́rọ̀ gbọ́. Àjọ EFCC àti ICPC wọn ò sì gbúdọ̀ rẹpẹ̀tì tàbí káwọ́ gbéra lórí àwọn ọ̀jálẹ̀ onílé bọ́ tiẹ̀ lẹ́yìn wọ̀nyí tó jẹ́ pé apanilẹ́kún jayé ni wọ́n kúndùn ká fi àlòkù pààrọ̀ tuntun, kí wọ́n sì tajà tí ò sí, kí wọ́n dọ́gba gbowó lọ́wọ́ àwọn oníbàárà lọ́nà àìtọ́ pẹ̀lú ète láti lù wọ́n ní jìbìtì. Ibẹ̀ gan-an ó ní orí òkèlè tiwọn ló ti ń pọ̀n o,
ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọwọ́ àjọ EFCC ó tún dẹ. wàyí o àjọ EFCC nínú gbogbo ìgbìyànjú àti làálàá wọn láti ṣe àfọ̀mọ́ orúkọ rere ilẹ̀ Nàìjíríà yìí ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n fi kélé ọba gbé ọ̀gbẹ́ni Mustapha Mohammed ẹni tí ṣe atọ́kùn àti olóòtú iléeṣẹ́ ètò ìrìnnà kan tá a mọ̀ sí Luga Global Travels and Tours Limited lórí ẹ̀sùn àjẹbánu eléyìí tí owó rẹ̀ tó tó bílíọ̀nù lọ́nà 450 náírà $144 million nígbàtí wọ́n sì ti wọ́ ẹni afurasí ọ̀hún lọ sí iwájú onídàájọ́ onídàájọ́ TG Ringim tí ilé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ lẹ́wà kan eléyìí tó kalẹ̀ sílùú Gombe ní ìpínlẹ̀ Gombe nígbàtí ẹlẹ́kẹ̀rú ọ̀hún ó ṣe bẹ́ẹ̀ ó ti ń káwọ́ pọ̀nyìn rojọ́ lórí ẹ̀sùn oníga mẹ́ta eléyìí tí àjọ EFCC tó fi kàn án nígbàtí Jagunlabi ọ̀hún ó dọ́gbọ́n lu jìbìtì oní mílíọ̀nù 440 náírà pẹ̀lú àsùnwọ̀n ilé ìfowópamọ́ rẹ̀ nígbàtí ó sì ní lọ́kàn láti lu Hamza Ibrahim Maila ní jìbìtì owó tó tó mílíọ̀nù 17 náírà $97 million láti pàṣẹ títa tíkẹ́ẹ̀tì ìrìnnà flight ticket fún Hamza Ibrahim tó fi mọ́ ìwé ìrìnnà sí òkè òkun àti ètò ilégbèé oúnjẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ètò ìrìn àjò sílẹ̀ mímọ́ Mecca títí ọdún 2024 ṣùgbọ́n tó jẹ́ pé ètè ọkùnrin ọ̀hún ní láti lu Hamza Ibrahim ní jìbìtì tó sì jẹ́ pé nígbẹ̀yìngbẹ̀yìn ọwọ́ àjọ EFCC àti iléeṣẹ́ ọlọ́pàá ó ti tẹ̀ ẹlẹ́kẹ̀rú ọ̀hún ó sì ti wà nínú ìhámọ́. ẹ̀sùn ìdọ́gbọ́n lulu ní jìbìtì yìí ó ṣe bẹ́ẹ̀ ó tún kan Nasvi Serol Idris náà bó ti jẹ́ pé òun tiẹ̀ ó ti na pápá bora tó sì jẹ́ pé àjọ EFCC àti iléeṣẹ́ ọlọ́pàá ó ṣeé ṣe kí wọ́n ti máa wọ ẹlẹ́kẹ̀rú ọ̀hún káàkiri ìlú Gombe nígbàtí òun náà sì ní lọ́kàn láti lu jìbìtì mílíọ̀nù lọ́nà 30 náírà ó dín díẹ̀ $29 million wàṣí ilé-ẹjọ́ wọn ti wá paláṣẹ wípé kí wọ́n lọ fi Mustapha Mohammed sínú ìhámọ́ ti ìlú Gombe títí tí ilé-ẹjọ́ náà yóò fi gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lórí àtìgbà bẹ́ẹ̀lì ẹ̀sùn tí wọ́n fi kàn án wàyí gbogbo bí ó ṣe kú àti bí ọ̀bẹ ti ṣe bù ú eléyìí tó ní ṣe pẹ̀lú abilékọ Chikazo Ogochukwu Ejeze tó bá òkú àwọn rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta nínú ẹ̀rọ dífísà àti ẹni tó fẹ́ luni ní jìbìtì èyún ọ̀gbẹ́ni Mustapha Mohammed àti ẹnì kejì rẹ̀ gbogbo bí ṣe kú àti bí ọ̀bẹ ti ṣe bù ú àti ibi tí iléeṣẹ́ ọlọ́pàá àti tí àjọ EFCC tó bá bá iṣẹ́ ìwádìí wọn dé láòtún máa mú wá sí etí gbọ̀nyìn nínú àwọn ìrìwà míì tó kù tó ń bọ̀ lẹ́yìn ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ọlákúnlé Fásùgbà tí ṣe olóòtú ètò ìyá fún títí àsìkò yìí èmi Anthony Adéwálé Adégbàyè ni mo kà á tí mo sì mú wá sí etí gbọ̀nyìn ẹ kàn sí ojú òpó ìtàkùn YouTube wa Yorùbá Gidi TV ẹ bá wa like ẹ bá wa share kí ẹ sì tún bá wa subscribe sórí ẹ pẹ̀lú títí gbà míì tá a tún pàdé akínyìn a kú dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí ire o. Sake mẹ́mọ̀ ọmọdé o First Lady káàbọ̀ ó ń fèrè àtẹ̀gòsè ìtọ́jú lamẹ́ríkà ìwọ làgbà o. First Lady Botanical Store Àṣàkẹ́ Amẹ́ní New Jersey USA Àṣàkẹ́ ọmọ Jubril ló ń ta tewétegbò tó jẹ́ tiwantiwa ní New Jersey gbogbo àwọn ohun èlò tá a lè fi ṣètò àdúrà tó ń jẹ́ ní mọ̀nà wá yàtọ̀ sí pé First Lady Botanical Store jẹ́ store ńlá tẹ́tí lè rí gbogbo spiritual items rà ọmọ Jubril tún bá àwọn èèyàn ṣe àkànṣe iṣẹ́ ìṣẹ́gun àti ìtúsílẹ̀ pẹ̀lágbára ẹ̀mí wá ra spiritual perfumes ọ̀nàlà Holy Michael 77 oyin gidi Dixmore àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní First Lady Botanical Store lọ́dọ̀ Àṣàkẹ́ Amẹ́ ọmọ Jubril oríṣiríṣi àwọn oògùn ìbílẹ̀ tá a fi ṣètọ́jú ojú ìtọ́jú oyún ìju yanjú ìṣòro àìrọ́mọbí àtàwọn àìsàn míì tẹ́ ti gbé kiri tí wọ́n pé kò sọ́nù àbáyọ mọ́ ẹ yára tètè pé First Lady Àṣàkẹ́ Amẹ́ríkà ọmọ Jubril ní New Jersey USA sórí +186 227 06019. 100,000 subscribers ẹ ṣeun mi o ẹ̀yin fámìlì wa lórí YouTube ẹ ṣe appreciation.
ṣe ń dàgbà ọlọ́run ni ẹ jẹ́ kí dádì mú mi ẹ ṣeun tẹ́yìn ń bomi rin. ẹ̀yin fáǹsì mi ẹ ṣé o. Yorùbá Gidi ń dàgbà o ọlọ́run ni ẹ jẹ́ kí ọgbọ́n rí wa kọ́ ọlọ́run mà ló ń dùn. mo dúpẹ́ ṣeun ṣeun o. Brothers sisters ẹ ṣeun daddy and mommy ẹ ṣeun ẹ̀yin onígbọ̀wọ́ wa ẹ̀yin lẹ ń bomi rin wá. 100K subscribers thank you ẹ ṣeun. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more àwa mọ̀mọ́ more àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. ẹ̀yin ṣàlẹ̀ rí wa wò tẹ́ ń like ẹ tún comment ẹ ṣe tẹ̀ ń bá wa pín ká. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. láti 2022 láti ń bá bọ̀ ó tọpẹ́tọpẹ́. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. ẹ̀yin ṣàlìyàn wa àwa náà ní tiyín. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. àwa mọ̀mọ́ more àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. àwa màmá more àwa màmá more. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. igi kan ò lè dágbó ṣe never. láyé igi kan ò lè dágbó ṣe ibo rárá bá ò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí ènìyàn láṣọ tiwa tọ́lọ́run ló fún wa. ènìyàn bó ní lára jaṣọ lọ. Yorùbá Gidi TV ń dúpẹ́. ẹ ṣé gan, thank you. ẹ ṣé púpọ̀ o. ẹ ṣé gan, gbogbo ọmọ ẹ mà Yorùbá. ṣe ń wá. ẹ ṣé gan, 100,000 subscriber o. ẹ ṣé gan, 100K ẹ̀yin lẹ gbé wá subscribers. débẹ̀. ẹ ṣé gan, ẹ ṣé gan, ẹ̀yin olùfẹ́ wa kárí ayé o. ẹ ṣé gan, ẹ̀yin lẹ gbé wá ẹ débẹ̀. ṣé gan, ibi adé lòdì ẹ̀yin ni. ẹ ṣé gan, ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan, ẹ̀yin supporters àdúpẹ́dúpẹ́. ẹ ṣé gan, gbogbo family. ẹ ṣé o. ẹ ṣé gan, ẹ ṣé ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan, Yorùbá Gidi ń dúpẹ́ sẹ́. ẹ ṣé gan. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.